إلا الفناء ماذا بعد الشباب إلا الهرم ماذا بعد الحياة إلا الممات. adúpẹ́ fún Ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ̀ tó pọ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Àlékún kẹ́ Ọlọ́run, àlékún ìgẹ̀ rẹ̀, àlékún albarka rẹ̀ Ọlọ́run bá wa jogún ẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Gbogbo àwọn ará ilé ẹ̀, gbogbo àwọn sàhábà rẹ̀ Ọlọ́run dákun bá wa ṣe dáadáa fún wọn. Ọlá la ilaha illallah, ọlá Muhammadun Rasulullah sallallahu alaihi wasallam. Adúpẹ́ fọ́lọ́run ọba, ọba tí ó pèrà rẹ̀ ní gáfírù dhanb. Ó ní gbogbo àwa ẹ̀dá bá a ti pọ̀ tó láyé tó ń ṣẹ̀dá wa sílé ayé. Ó ní gbogbo ìgbà tá a bá ti ń ṣe òun ó máa jẹ́ gáfírù dhanb fún wa. Òun ó máa jẹ́ ẹni tí yóò máa forí àwọn ẹ̀ṣẹ̀ wa tá a bá ṣẹ̀. Òun jẹ́ ẹni tí ó máa forí rẹ̀ jìn wá. Qabili tawb. Ọlọ́run sì jẹ́ ẹnìkan tó jẹ́ wípé ní títúbà wa babalá ṣẹ́rí wá sọ́dọ̀ òun. Tá a lá padà wá, tá a ronú pìwàdà. Tá a ronú lórí gbogbo àwọn nǹkan tá a ti ṣe, tá a bá wá lọ wá pé Ọlọ́run àmọ̀dé. Àti ná gbàrà, àti ná gbòòrò, àti nẹ́sẹ̀ kùkú, àti ná gbogbo ẹ̀, àti ṣe gbogbo ohun tó wù wá nú ayé. Ṣùgbọ́n báyìí àwa dé wá sọ́dọ̀ rẹ, àwa jupa wálẹ̀, àwa jùsẹ̀ wálẹ̀. Ọlọ́run ọba ní ohun ò tún ní ìwò pé gbogbo ọ̀ràn tó ti wá dà bó ti wá pọ̀ tó sọ wá yẹ kí n forí jìn ọ́ ni. Ọlọ́run ní èmi tí mo jọ́ Ọlọ́run màá tún wá ṣàforíjì fún, màá ní mo gba tútúbà rẹ̀. Shadidil iqab. Ọlọ́run ọba yìí òun náà ló tún wá ròyìn ara ẹ̀ pẹ̀lú wípé ní ìyà òun tún jẹ́ tó jẹ́ wípé ní ìyà tóun máa fi jẹ ẹ̀dá ó tóbi gan, ó sì ní agbára gan, ó sì le gan fún gbogbo ẹni tó bá fojú dí òun tí wọ́n wò pé kí lóun fẹ́ ṣe, kí lóun fẹ́ dá lára, kí ló ń fẹ́ fà wọ́n ṣe. Ó ní kán lọ mọ̀ wípé ní ìyà tó tóbi ní o, ìyà tó lágbára ní, ìyà kò sẹ́nì kankan tó lè dàyà kọ́, kò sẹ́ni tó lè gbégẹ̀ sí tí ó wá sọ wípé ní kọ́lọ́run ọba ó fìyà bẹ́ẹ̀ jẹun. Ọlọ́run ọba tó wá ròyìn ìran rẹ̀ pẹ̀lú gbogbo àwọn eléyìí, òun náà la jẹ́rìí wípé ní kò sí ẹlòmíì nínú ẹ̀dá ni, nínú àlìjànú ni, nínú kankan ni tó jẹ́ ẹ̀dá kankan tó wù kó jẹ́ tó lẹ́tọ̀ọ́ kéèyàn ó máa jọ́sìn fún àyàfi Ọlọ́run ọba tó jẹ́ wípé ní ó dá gbogbo ohun tí ń jẹ́dá. Ó nìkan náà ló yẹ ló tọ́ lẹ́ntẹ́yìn ó máa jọ́sìn fún. Kò sí bó ti lè wù kó wá wò wípé ní in tó ń wá nínú ayé bóyá ń gbà tó débì kan lọ wá rí shortcut tí wọ́n sáré wá ṣe kí ní ẹ̀ fún ọ tó wá yára wá wò pé in tó ti dààmú náà sì bọ́ ṣe ló wá dàbí májíìkì yìí. Ó wá wò wípé ní bóyá bẹ́ẹ̀ lọ́nà lọ bá jí kí ṣe ìtọ́ni kó tàn ọ́ lọ bá yà sọ́nà bẹ̀. Ọlọ́run ní ìyẹn istidrọ́jì ló ṣe fún ọ. Ìyẹn náà ń pè lórí ẹ̀kẹ́ǹdẹ́ ní ọ̀n padà bọ̀ wá pàdé ìyà tí ó ní agbára tí ó le kókókó. Abẹ́ Ọlọ́run Ọba Ta'ala nínú àánú ẹ̀, abẹ́ nínú títóbi rẹ̀, ìyà kankan k'Ọlọ́run Ọba kó má fi jẹ wá láyé. Tó bá tún dijọ́ gbéǹdal qiyamah k'Ọlọ́run kó má tún ṣe wá lẹ́ni ìyà. Wala la hawla wala quwwata illa billahil aliyyil azim. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين محمد رسول الله صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين القائل
law anna libni adama wadiyan min dhahabin ahabba an yakuna lahu wadiyan walan yamla afahu illa turab wallahu yatubu ala man tab. Adúpẹ́ fún Ọlọ́run Ọba lẹ́ẹ̀kan sí. Alhamdulillah. Atútọrọ kẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad Sallallahu alaihi wasallam. kọ́lọ́n kó dákun gbogbo ohun tí ó ṣẹlẹ̀ sí wa táà fi wá ní jẹ́ rọ̀fíq, táà fi ní jẹ́ aládùúgbò, táà fi ní jẹ́ olùmúlétí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó bá dijọ́ gbéǹde alqiyama. Ọlọ́run dákun má jẹ́ ó ṣẹlẹ̀ sí wa. Àmín. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ń bá wa sọ̀rọ̀, ó pè wá lọ síbi wípé ní àtọ́mọ̀rù ta ní wa hubbul mal wa hubbud dunya, pé bá a ṣe níran kan nínú wípé ní gbogbo nǹkan láyé a fẹ́ kó jẹ́ tiwa, gbogbo nǹkan pátá la fẹ́ kó jọ, gbogbo nǹkan pátá la fẹ́ ní tán. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ òye wa pé kò burú o nínú pé ká gbìyànjú ká ní gbogbo ẹ̀ tá bá la fẹ́ ní, ká gbìyànjú ká ní tá bá la fẹ́ kọ́wọ́ ọwọ́ tẹ́. Ó ní ṣùgbọ́n kẹ́ ẹ lọ mọ̀ o wípé law anna libni adama wadiyan min dhahabin ahabba an yakuna lahu wadiyan. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní tí wọ́n dá àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn lé lórí, in tí wọ́n ṣẹ̀dá wa lé lórí àdámọ́ wa, ó ní wípé ní law anna libni adama wadiyan min dhahabin, kódà kó máa bẹ fún ọmọ Ànábì Ádámà in tí a mọ̀ sí ọ̀gbun valley níbi gold, in tí wọ́n pè ní wádín, òun náà ni ọ̀nà tí ń bẹ láàrin àpáta méjì tó ga, àpáta tó àwọn òkè tó ga, ọ̀nà tó wà láàrin wọn, ìyẹn náà ni wọ́n pè ní wad, tí wọ́n pè ní valley. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó wá ní káwá sọ wípé ní ń bẹ fọ́mọ Ànábì Ádámà, ó wá kó gbogbo ẹ̀jọ tí ń jẹ́ gold, bí gbogbo aná ti mọ̀ tí gold kọ̀ọ̀kan wọ̀n, tó sì jẹ́ pé ní ó tún jẹ́ nǹkan tí àwọn èèyàn fi máa tọ́jú ọrọ̀ pamọ́, tá máa fi kó owó, tá máa fi dọ́gbọ́n de owó mọ́lẹ̀ nípa iyì àti òǹdíwọ̀n tí ń bẹ fún. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam níbi wá ṣe wá lójú kòkòrò kú òǹbi wípé ní ká má jẹ́ kí tọ́mọ̀rìn wa, ìmọ̀ràn kan wa lórí ọ̀rọ̀ ilé ayé nìkan, ká má jẹ́ ó pọ̀ ju bó ti yẹ lọ. Ó ní bọ́mọ èèyàn bá wá ní tó wá tó bí valley yẹn tí wọ́n wá ṣe fún níbi gold, tó wá jẹ́ pé ń lóní òkè ká tẹ̀ fi ṣàpèjúwe pé in tó kún gbogbo inú mọ́sálásí yìí, kí gbogbo wá jẹ́ gold kó sì kún gbogbo ẹ̀ tán, ṣé ẹ mọ̀ wípé ní ẹ̀ntàn ò lè tòsí máa láyé tí ó fi parẹ́. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó nínú tán wá dáwọ̀ ẹ̀dá sí ní wípé ní kò tún wá tún ní tó, yóò ní ahabba an yakuna wadiyan. Ànábì ní tí ó tún wá máa wòyàn ní pé bí mo ti wá ní gbogbo kíní ìtó, èmi nìkan Ọlọ́run fi kíní ìkẹ́, bí o ní ò bá tún wá ṣe dáa tó ti ń bá tún wá múra síṣẹ́ sí, ó wá tún wá di pé ní yóò tún wá di pé yóò di bí ìlọ́po méjì gbogbo eléyìí. Ànábì ní tó tún kù tí ó tún máa wẹ̀ dànù, Ọlọ́run bá tún ṣe méjì ń fún, kò tún sí tí ó tún máa wújú wípé ní tó bá sì tún lè di bí mẹ́ta, ẹgbẹ́ tá ló lẹ́yọ̀ kó tẹ́ pé kò lè tòsí mọ́, ẹbí rẹ̀ ò lè tòsí mọ́, ará rẹ̀ ò lè tòsí mọ́ tí wọ́n fi kú ònú ayé. Ṣùgbọ́n bí ó ṣe máa wú nìyẹn tó márùn yóò máa mú lọ́nà ní tán dáwọ̀ ẹ̀dá lé lórí ni. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó wá ní ẹ mọ́ wàá jẹ́ kí yẹn kó wá kó àìrójú báyìí, torí ń gbà tẹ́ bá bí ẹlòmíì ní ọkàn wo tí ìbalẹ̀ náà ni, ṣé ìtọ́lọ́n tẹ́ ni a máa ṣe, ẹ sáàjẹ́ kọ́ náà ó fi alọ́kàn balẹ̀ náà, tọ́kàn wa bá ti balẹ̀ a máa ṣe, ẹjọ́ kan wo balẹ̀, bá ṣe máa wá kọ́kàn wo balẹ̀, kọ́kàn wo balẹ̀ tí ó fi wá tàn àtọ́kàn ò ní balẹ̀ náà nìyẹn. Ìjọ́ wo l'Ọlọ́run sọ fún ọ kọ́kàn rí ó balẹ̀? Ànábì ní lan yamla afahu illa turab. Ànábì ní ẹ lọ́mọ lan yamla afahu, ẹ wọ́n bá Ànábì ṣe gbé wá,
ó ní kò sí tó lè kún àwọn ẹ̀dá lẹ́nu sẹ́mọ̀ pé níwọ̀n ni ẹnu rẹ̀ ti fẹ̀ pé ẹnu lágbájá ó mà ti fẹ̀ tán wá sí lẹ́nu ìyẹn ti fẹ̀ tó máa ń pè nǹkan kékeré ò tó mọ́ anábì wá ní láyàmú láàfá ó ní kò sí tó lè kún lẹ́nu ìlà turab ó ní àfi erùpẹ̀ nìkan náà ló lè kún lẹ́nu ìtumọ̀ rẹ̀ ní pé ní ikú nìkan ló lè tó àwọ̀ ẹ̀dá ó nìkan ló lè yọ wá kó bí wípé ní mo tún fẹ́ ní sí mo tún fẹ́ ní sí mo tún fẹ́ ní sí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ibi ojú kòkòrò tó wá fẹ́ ṣe wá ó ní wípé ní ká má bá wà distracted pẹ̀lú àwọn nǹkan wọ̀nyẹn kó má bá kó àìrójú bá wa torí pé ní a máa lé náà ni a ní bá tí yẹ pé ó fi kún ẹnì kọ̀ọ̀kan wa lẹ́nu torí tó bá jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn tọ́lọ́run bá ti kẹ́ láyé gbogbo àwọn tán ti ní nǹkan tán láyé tẹ́wọ̀ wípé ní kí ló túkù táwọn ilé ìfẹ́ ní àwọn ọmọ wọn ti ní kódà ọmọ wọn ti ní ẹ̀tùn wá mọ̀ rí pé ní wọ́n tún wá ní àwọn tún ní ambition àwọn tún ní kankan táwọn aim táwọn tún fẹ́ achieve wọ́n máa kí lẹ́ tún fẹ́ achieve mọ́nú ayé adúrún tọ́lọ́wọ́ bá ti kẹ́yìn tó yìí so bẹ́ẹ̀ mi wó ṣe rínú mo wá fẹ́ achieve ẹ̀ yẹn ni ó wà máa kó àìrójú bá wa oní ó wà máa tàn wá oní ó wà máa dẹ wá títí tí tùrọ́bù fi wá kún wa lẹ́nu Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó wá ní wallahu yatubu ala man taba wallahu yatubu ala man taba wallahu yatubu ala man taba ó ní ẹ lọ mà bẹ́ẹ̀ bá lẹ́mọ̀ bá lọ bẹ́ẹ̀ ẹ máa bá lọ bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n kó tó wá di pé yóò pẹ́jù fún yín Allahu yatubu ala man taba ọlọ́run ọba máa gba tútú bẹ́ẹ̀ tó bá tètè wá túbá báyìí ọlọ́run ọba tètè máa gba tútú bẹ́ẹ̀ tó bá wá bá báyìí torí pé ní àwọn àkókò kan máa dé tó jẹ́ pé ní títúbá yẹn kò ní bá mọ́ torí pé ní tí gárgárọ̀ bá ti dé gárgárọ̀ mọ́t tí pọ̀kàkà kú bá ti dé àbí ń téèyàn fi ń dá ọ̀ràn yẹn síwájú ọlọ́run tí ó bá di pé ní nǹkan yẹn ò function mọ́ tí wọ́n bá lóun fẹ́ túbá lásìkò gbá ó ṣeéṣe kọ́ lọ́run ò gbá mọ́ ṣùgbọ́n lásìkò ọlọ́run bá sì lè gbà lọ́wọ́ wa ọlọ́run lè gba túbá yẹn lọ́wọ́ wa kò tí ì pẹ́ jù so Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìyẹn náà ló pè wá lọ pé tó bá ní ọmọ fònídọ́la ọmọ fọ̀túnla dọ́túnla wípé ní ẹ̀sájọ́ kan wó balẹ̀ ẹjọ́ kan wó balẹ̀ iṣẹ́ yìí náà ni òwò yìí náà ni ẹ̀yin náà sáà mọ̀ bí ṣe ń travel lọ́tún ní travel lọ́sì ó ní kò ní balẹ̀ ṣùgbọ́n tètè máa mú tútú báyẹn máa mú ní tó fi àìfún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó lóun gan máa túbá lọ sọ́dọ̀ Ọlọ́run ibì kan ó gbé wá pé 70 times lójúmọ́ ibòmí ó gbé wá pé 100 gbà lójúmọ́ òun a máa túbá lọ sọ́dọ̀ Ọlọ́run kí wá ní ó ṣàwá táwa ò ní túbá lọ sọ́dọ̀ rẹ̀ kí ni ó ṣàwá táwa a máa sọ wípé ní ọ̀rọ̀ ayé àjò tàn wá jẹ ma garraka bi rabbikal karim gbogbo àwọn ẹ̀dá kí ní tàn wá kí ní ṣe wá tó wá jẹ́ pé ní Ọlọ́run ọba tó dá wa tó jò ń lọ́ba alápọ̀nlé jù tó jò ń lọ́ba ọlọ́rẹ jù tó wá jẹ́ wípé ní nǹkan yẹn ti wá tàn wá sí ó wá já máa ṣàgbéré sí kò já gbé ìwọ̀ tí ń bẹ fún Ọlọ́run kò já gbé fọ́lọ́run mọ́ gbogbo àwọn ẹ̀dá nísìn tó bá ti di bí ọ̀rọ̀ tayé àbí ọ̀rọ̀ towó ẹlòmíì lè gbé Ọlọ́run àti gbogbo tí ń bẹ fọ́lọ́run ó lè gbé jùlẹ̀ tá bá ní Ọlọ́run rèé o owó rèé o yóò ní ẹja kọ́kọ́ bówó lọ ná bóyá tá a bá ti rí ká padà wá sọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n ìpadà wá sọ́dọ̀ Ọlọ́run yẹn ta ló sọ fún ọ pé ó lè rọrùn bẹ́ẹ̀ ní tìtorí bẹ́ẹ̀ ara àwọn ẹlòmíì tó jẹ́ pé ní wọ́n ti tẹ̀lé àwọn tí ò yẹ kí wọ́n tẹ̀lé àwọn tí ò yẹ kí wọ́n gbà fún tó jẹ́ pé ní kìí ṣe tọ́lọ́run náà ń ṣe wọ́n ti tẹ̀lé wọn lọ wọ́n ti bá wọn lọ ní tìtorí nǹkan tí wọ́n ti wò adùn ayé tí wọ́n ti wò páwọn ò rí lọ́dọ̀ àwọn yẹn àbí nítorí àwọn dúkìá kan tán rò pé àwọn lè tara àwọn yẹn àwọn lè tara abẹ̀ kójọ gbogbo wa ní ká máa fura gbogbo wa ní ká máa ṣọ́ra gbogbo wa ní ká sì máa yẹra wa wò torí wípé ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti kún ayé lónìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní lọ láyé lónìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ṣẹlẹ̀ nínú ayé tó jẹ́ pé ní téèyàn ò bá tètè fura èèyàn ní mẹ́gbà tó ní òkú sínú ẹ̀ téèyàn ò bá fura torí pé ní
in táwọn kèfèrí tẹ́ ń dánwò nísìn àbí in táwọn ẹlẹ́bọ ń dánwò nísìn àwọn àròrí burúkú kan bẹ ní orí wọn tó jẹ́ pé ní tí wọ́n bá ń tó síyàn ní àkẹ́ ìbáyìí ẹni tí ò bá ní tí wọ́n máa fi defend ara ẹni tí ò ní láàkẹ́ tó lè máa fi sọ láàkẹ́ tí wọ́n náà kalẹ̀ wọ́n sì máa tó sí lára tó ní ó sì máa wò pé kíní máa ń jọ bẹ́ẹ̀ lóòótọ́ kíní máa ń rí bẹ́ẹ̀ lóòótọ́ kíní máa ń rí bẹ́ẹ̀ lóòótọ́ títí tí wọ́n fi gba gbogbo láàkẹ́ rẹ̀ títí tó ń gọ́ fi wá sọ pé ní irun tá à ń kíù gan ó dà pé ìranù là ń ṣe o àti ráwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ àti ráwọn tí wọ́n ń kó síbẹ̀ tẹ́wàá máa wò pé ní lágbájá yìí tàmẹ̀dùn yìí só sì lè ṣẹlẹ̀ sí ṣá ìṣe ń ṣẹlẹ̀ sí wọn kò sí nǹkan kan ju wípé ní ìròrí burúkú wọ́n ti ń kó sí wọn láàkẹ́ yìí bẹ́ẹ̀ náà àwọn èèyàn náà wà á máa wá fọ́nká torí pé ní téèyàn ò bá farabalẹ̀ kọ́rọ̀ Ọlọ́run bó sì yé kó dájú kò sí bí wọ́n ṣe máa tó kalẹ̀ fún tí wọ́n máa analyze nǹkan yẹn fún yàn tí ò ní máa gọ́ra rẹ̀ lọ ṣetán náà wà á máa kún lọ́dà fún yàn yóò máa zàjánà rẹ̀ létí èèyàn yóò máa zàjánà rẹ̀ lójú èèyàn yóò máa wò pé ó dà ipò òótọ́ ni o ó dà ipò òótọ́ ni o so àwọn kan sọ fún wa pé àwọn kan ló kó alẹ́rú wọ́n ní àwọn Árábù ló kó alẹ́rú so àwọn àtilẹ̀ bàbá wa ní àwọn òòṣà nkankan pé àwọn yẹn ló yẹ ká ń bójútó pé ní tíyàn náà bá ń gbé sí láàkẹ́ pẹ̀lú bí wọ́n ṣe máa tó fún yàn máa wò pé so èmi sọ lẹ́nu wọ́n á lọ mú tí ó sì rí bẹ́ẹ̀ Ọlọ́run bá sì rèé tó bá dijọ́ gbé dàlùkìyàmà gbogbo Ọlọ́run ibi tabarra alladhina tubi'u mina alladhina taba'u ọjọ́ yóò padà ṣẹlẹ̀ tó yẹ pé ní tabarra alladhina tubi'u mina alladhina taba'u wa ra'u al'adhab wa taqata'at bihim al-asbab àwọn tó jẹ́ pé ní èèyàn ń tẹ̀lé òun tí wọ́n fi ṣìyàn lọ́nà òun tán fi kórí ibú bá àyàn yẹn tí wọ́n fi dàlámà rí ọ̀rọ̀ èèyàn rú tí a náà sáwọn pé a ń jọ ẹjá máa tẹ̀lé wọn tó wá fi tọ́lọ́wọ́ bá lẹ̀ tọ́lọ́wọ́ mẹ́rin rẹ̀ wá tó fà nábì rẹ̀ ránṣẹ́ sí wa tó yẹ pé kò sí nǹkankan tó rójú mbẹ̀ Ọlọ́run tó bá dijọ́ gbin al-qiyama idh tabarra alladhina tubi'u min alladhina taba'u tó bá dijọ́ náà ẹ̀ máa ra wọn tó jẹ́ pé ní wọ́n ń tẹ̀lé ńjọ́ náà tó bá dìgbà tí Ọlọ́run bá fẹ́ fìyà jẹ wọn àmọ́ ní lágbájá mi ò mọ̀ rí mọ́ lónìí o tabarra yóò bọ́ pábọ́sẹ̀ pé mi ò mọ̀ rí min alladhina taba'u àwọn yóò wá máa sọ fún wa pé ẹbẹ́yìn la tẹ̀lé ṣebẹ́yìn lẹ sọ fún apá rí oríire ṣebẹ́yìn lẹ sọ fún wa pé ní ọ̀rọ̀ wo ní dàrú ṣebẹ́yìn lẹ sọ fún wa pé wọ́n ń tàn aláyé ni kò sí ti ń jẹun ṣebẹ́yìn lẹ sọ fún wa pé wọ́n ń tàn aláyé ni kò sí ti ń jáwẹ̀ ṣebẹ́yìn lẹ sọ fún wa pé wọ́n ń tàn aláyé ni kò sí ti ń jẹ́ Allah ẹ̀rí wọ́n tún wá ní kò Allah yẹn wọ́n ń tàn yín ni gbólóhùn Allah yẹn wọ́n kàn fi ń da ayé rú ni gbogbo wọn náà tí wọn náà bá lọ fọ́ fún wa ìyẹn ti sórí ibú torí pé ní Ọlọ́ni wàtàkọ́tọ̀ àti asbab ó ní wàrọ̀ àwúlà àdáb tó bá díjọ́ náà tí wọ́n bá rí ìyà tán rí ìyà Ọlọ́run bá tó lé kókó tí ma fi jẹ ẹ̀dá takọ́tọ̀ àti asbab gbogbo tó so wọ́n pọ̀ tí wọ́n fi dára wọn pọ̀ táfi ní táwọn máa ṣe nìyẹn Ọlọ́run ní gbogbo okùnfà ní ó wà já olúkálùkù wà máa jára rẹ̀ pé wàwé kò àjọ wà nù wàhálà lónìí ni o tó bá lè mi mo kó bọ ṣé mo ní ọ̀tẹ̀lé mi ni ṣètọ́nì gan tó jọ́gà wọn òun gan padà sọ wípé ní tó bá dijọ́ gbẹ̀dà kìyàmọ̀ ò ní máa rí mọ́ òun gan ṣètọ́nì yóò sọ wípé ní ma ana bí musrikhikum wa ma antum bí musrikhiyya inni kafartu bima ashraktumuni min qabl ní ti ṣètọ́nì tó náà fi dá wọn lónù so gbogbo ẹni tán bá ti wá ń sọ yẹn fún pé má fọ́ fún ẹ̀tàn yẹn wọ́n fọ́ fún ẹ̀tàn yẹn torí tó bá padà yá gbogbo àwọn tó lọ́n tẹ̀lé wọn yàrí o wọ́n láwọn ránṣẹ́ o torí wọn ò ní fẹ́ kọ́ dìkún ẹrù táwọn ó náà ní kí gbogbo wa ká fura tá a bá ti wá fura ká máa fún àwọn ará ilé wa lára tá a bá ti ń fún àwọn ará ilé wa lára àwọn ọmọ wa àwọn ẹbí wa ká máa fún wọn lára torí pé ní ọ̀pọ̀lọpọ̀ wàhálà bẹ́ẹ̀ ti wà láyé ọ̀pọ̀lọpọ̀ fìtínà yẹn ti sọ̀kalẹ̀ sínú ayé lónìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dàmú yẹn ti tàn sínú ayé lónìí tí wọ́n sì fi ń da làákè ọ̀dọ́ kódà làákè àgbàlagbà míì náà wọ́n fi ń dà láàmú débi wípé ní yóò àánú ọmọ lóhùn ọmọ tí ó ṣe èyí ohun ọmọ tóhun ó ṣe wọ́n sọ pé ọmọ tó ṣe o wọ́n sọ pé ọmọ tó ṣe o in tó ṣe náà ní kọ́ ṣe tọ́lọ́hun o
in tó ṣe náà ní kó ṣe tànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo nǹkan míì tán bá ti ń sọ fún ọ tó bá ti yàtọ̀ sí yùn máa pátì ní o torí ibẹ̀ yẹn náà lọ́lá wà ibẹ̀ yẹn náà lóríire wà ibẹ̀ náà ni aljanna Ọlọ́run ọba wà abẹ́lọ́run ọba tàn án lá gbogbo tí ó sọ ẹnì kọ̀ọ̀kan wà nù láyé àti lọ́jọ́ gbé dàlùkìyàmà lẹ́yìn tá a ti mọ̀ Ọlọ́run dákun má jẹ́ ó ṣẹlẹ̀ sí wa o àpadà sí ibú ní jẹ́ bẹ́ẹ̀ orí burúkú ní jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run dákun má jẹ́ ó ṣẹlẹ̀ sí wa má jẹ́ ó ṣẹlẹ̀ sí gbogbo àwọn ọmọ wa má jẹ́ ó ṣẹlẹ̀ sí gbogbo àwọn ẹbí wa orí ìsìláàmù wa tá à ń ṣe yìí náà ni kó pa wálé lórí Ọlọ́run òun náà ni kó pa wálé lórí Ọlọ́run òun náà ni kó pa wálé lórí Ọlọ́run wala la hawla wala quwwata gbogbo àwọn tá sì ti nù náà Ọlọ́run dákun bá wa fi wọ́n mọ̀nà Ọlọ́run bá wa ṣàánú fún wa wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim qumu ila salatikum ibadallah. Astaghfirullah. Allahu akbar Allah.